Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. A kí gbogbo ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam. Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan wa. A sì kí bàbá wa Sheikh Dr. Toliat Yunus Ayélára second Shehu tí wọ́n ń jẹ́ ìmáàmù gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ lánàá lénìí àti títí láéláé. Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún yín. Bákan náà, mo wá kí àáfàá wa àpọ́nlé ànábì Kátìbí àáfàá wa Basit. Bàbá dáadáa, Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún gbogbo wa. Àkọ́kọ́, mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa ìmáàmù Ògbómọ̀ṣọ́ fún wàásí tí wọ́n ṣe tí wọ́n já sí pé kútúbà wọn lánàá wọ́n dedicate ẹ̀ lórí bàbá wa Muhyiddin Ajani Bello. Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́. Wọ́n wá ń sọ àwọn òdodo tí bàbá yìí sọ tí àwọn àfáà míì tó kù nílẹ̀ tí wọ́n máa ń bẹ̀rù àbí tí wọ́n máa ń tijú àti sọ lónìí. Kí Ọlọ́run kó jọ kó túbọ̀ jẹ́ ká rí bàbá wa ìmáàmù gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ pẹ́. ní yanya tí wọ́n á tó rọ̀ wọ́n ní bájínátú èpè lórí bẹ́ẹ̀ lọ́bẹ̀ ìwé ẹ̀yìn tẹ́ ẹ bá ṣe bí àtúbọ̀tán yóò ní dá o ọ̀run ẹ̀rẹ́ Àjàní Bello awárú ẹ̀ àrímọ́ ẹ̀rú ọmọ bá àwọn àfáà ti ṣe ni láti sọ̀rọ̀ pé ẹ kú oúnjẹ ẹ bọ̀ ìgbò ṣe pọ̀pọ̀lọpọ̀ wọn náà ni wọ́n máa gba nǹkan lọ́wọ́ àwọn ẹlẹ́bọ̀ wọ́n ń ṣe trade by barter ni kí ni wọ́n ní òun ní nǹkan báyìí àwa náà ní nǹkan báyìí wọ́n jọ ń gbà lọ́wọ́ ara wọn ni irú àfáà bẹ́ẹ̀ ò ní sọ pé bọ̀ọ̀dà kò ní sọ pé bọ̀ọ̀dà Alhaji Muhyiddin Ajani Bello wọ́n polówó ẹ̀ fá fún gbogbo ayé bí ẹ kó ń bí ẹ bọ̀ ẹ mọ́ bọ̀ ọ̀sá. Ẹ wá rí bàbá wa àpọ́nlé ànábì Kátìbí mo kẹ́yìn náà dáadáa fún iṣẹ́ takuntakun tẹ́ ẹ ṣe bó tiẹ̀ jẹ́ pé nígbà tí ẹ jáde pé ẹ ń fèsì fún àwọn èèyàn àkọ́kọ́ ìjáde yín náà ni wípé ẹ fèsì sọ̀rọ̀ bàbá wa ìmáàmù gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ Shehu ó dáa bẹ́ẹ̀ bọ́mọ rí ti máa ń ṣe náà ní ìtẹ́ ṣe yẹn. Ìlú Ògbómọ̀ṣọ́ ni mò ń darí fídíò yìí lọ nísìn sọ pé mi ò sí nínú àkókò ìlú wọn tó o bá ti sọ bẹ́ẹ̀ fún wọn àkàlásítà mi ni hùn wàá bọ́ lọ́wọ́ wọn wàá rí i pé wọ́n á kàn yà báyìí wàá dẹ̀ kọjá sọ fún wọn pé ó kàn gbé mi kọjá nínú ìlú yìí ni o mi kì í ṣe àkókò ìlú wọn o èmi kì í sọ̀rọ̀ fẹ́ni tí làákà èrò bá jìnnà ẹni tí ó bá júmọ́rí dídí júmọ́rí mi ló jẹ́ kó orí mi gbé ìwọ kọ̀lọ̀kọ̀lọ̀ tí ì bá ṣe bẹ́ẹ̀ ni ò tó mi gbé ó wá ní kọ̀lọ̀kọ̀lọ̀ ìwọ náà kọ̀lọ̀kọ̀lọ̀ náà ní abẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí mo sọ ni. ìwọ yìí olùsí ni ọ́ ìwọ ní ìsọkúsọ ń bẹ lẹ́nu rẹ̀ olùsí ni ọ́. òun ló jẹ́ kí n tó tóbi tí ń bẹ lẹ́nu mi kó bọ́ọ̀lẹ̀ ẹ sọ fún gbogbo ẹni tó bá gbé góòlù sẹ́nu ẹni kó rọra sọ̀rọ̀ torí pé góòlù ẹnu rẹ̀ ó fẹ́ bọ́ọ̀lẹ̀ o. Al-Imam mi ní sọ jù báyìí lọ ẹ fi etí ẹlẹ́kọ̀ọ́ tẹ́ jẹ́ ẹ fi gbọ́ ilé wa òjò kò nílò pọtí ní dídí. ìwọ yìí olùsí ni ọ́ ìwọ ní ìsọkúsọ ń bẹ lẹ́nu rẹ̀ olùsí ni ọ́. Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́. Àmọ́ ẹsẹ̀ orin kan ni mo fẹ́ kọ fún bàbá wa àpọ́nlé ànábì ẹ̀yin náà lẹ kọ́ wa o inú àwọn orin tẹ́ ẹ ń kọ́ wa nínú wáàsí tí a máa ń gbọ́ ẹni lẹ́yìnsà yẹtí múlẹ̀ dí kọ́dímọ́ tàwa lídù balẹ̀ yẹtí mú lè ilimi wálé àdàbí balẹ̀ yẹtí mú lè ilimi wálé àdàbí ẹni làkọ́ ìrọ̀ fi rọ̀jù lì húrin bìlà àdàbí nam wàláwò kànàmọ́ ṣùgbọ́n àròbí nam wàláwò kànàmọ́ ṣùgbọ́n àròbí ẹni lè zàyẹ́ ti múlẹ̀ di kọ́dímọ́ táwa lè dùn ẹni tí ìyẹ́ àbí bàbá ẹ̀ tó bá kú a lè sọ pé nǹkan bọ́ lọ́wọ́ ẹ̀ o bàbá Kátìbí ẹ bá ṣí ẹ̀ kó kọ́ wọn lára a lè sọ pé ẹni tí òbí ẹ̀ bá kú ká wá sọ pé ó ti tán fún un kò tán fún o ẹ̀yin náà wá sọ pé balili yẹtí mo lè ilimi wàlẹ̀ àdàbí ẹni tá a lè sọ pé ó bọ́ fún láyé
òun lẹni tí ìmọ̀ àti ẹ̀kọ́ bá bọ́ fún. Bàbá Katibi, ẹni tí ìmọ̀ àti ẹ̀kọ́ bá bọ́ fún, ọ̀wọ́n yẹn la lè sọ wípé nǹkan bọ́ fún. Ẹ wá tún sọ ẹni làkọ́ ìrọ̀fí rọ́júlé oríǹbìlà hádàbí, ẹni kò sí iyì fún ọmọnìyàn kan, kò sí iyì fún ọmọnìyàn kan. Oríǹbìlà hádàbí, ká wá sọ pé ẹnìyẹn dá o, tó bá ti gbé máìkì báyìí tó bẹ̀rẹ̀ sí ní kọrin gbìgbìgbìgbì àbí tó bẹ̀rẹ̀ sí ní ṣe wáàsí, àwọn èèyàn ń pọ́n lẹ́nu lá bìlà hádàbí tí ò wá lẹ́kọ̀ọ́. Ẹ wá tún sọ pé nam wàláwó kánà mọ́nsúbàn mínàlì àrọ̀bì, kódà kó jẹ́ nìyẹn kó jẹ́ ọmọ ilẹ̀ Lárúbáwá, kẹ́nìyẹn jẹ́ ọmọ ilẹ̀ Lárúbáwá, a lè sọ pé tí ò bá ti ní ẹ̀kọ́ kò sí nǹkan kan fún un. Bàbá wa Basit Katibi, mi sọ pé ẹ̀ lẹ́kọ̀ọ́ o, àmọ́ wáàsí tí mọ́mù Ògbómọ̀ṣọ́ ṣe kò sí kankan tí wọ́n fi bá yín wí ńbẹ̀. Advice ni wọ́n fún gbogbo àwọn ọmọ bàbá pé kí wọ́n gbé iṣẹ́ tí bàbá wọn ṣe kí wọ́n gbé dání. Ìgbẹ̀yìn tí bàbá bí ṣerú iṣẹ́ wọn lẹ gbé dání. Níta ọmọ bàbá mọ̀, bàbá kọ́ ọmọ ń kéwú, ẹ̀yin náà ẹgbẹ́ kéwú kíkọ́ ọmọ dání. Bàbá ń ṣe wáàsí, ẹgbẹ́ wáàsí dání. Bàbá níbẹ̀rù Ọlọ́run, ẹ̀bùrù ọ̀rọ̀ tí kúkú ń tẹ́ ẹ̀ bá ń ṣe. Akọ́mọlẹ́ kọ́dà bàbá ṣiṣẹ́ tíṣà. Bàbá ṣe mísọ́nà Ansarudeen láìmọye ọdún, wọn sì tí ì kó ń bẹ̀ tán fi jáde láyé. Gbogbo àwọn iṣẹ́ tí bàbá ṣe leléyìí tí gbogbo ayé mọ̀ wọ́n mọ̀, ìwọ tó o bá pèrè ẹ lọ́mọ bàbá tó ń kọrin èyí sọmọ wọn. Ó yà á máa kọrin. Ẹ forí ilẹ̀ fáwọn akọrin, àwọn ìdílé tí wọ́n ń kọrin mara wọn. Ìdílé bàbá Muyideen Bello kìí ṣe ìdílé akọrin, ìdílé oníwàásí ni, ìdílé onímọ̀ ni, ìdílé àfáà ni. Ọmọ rẹ̀ gbọ́dọ̀ kó lójú ọ̀nà tó wà. Bí wọ́n bá kó ń bẹ̀ wọ́n lè máa ṣe nǹkan míì, wọ́n lè ṣe law, wọ́n lè ṣe medicine, torí pé bàbá train àwọn ọmọ tó pọ̀ ní law, wọ́n train àwọn ọmọ tó pọ̀ ní medicine pẹ̀lú owó ara wọn, àwọn indigent students. Àwọn students tí wọ́n lè rí owó san bàbá sọ wọ́n dọmọ wọn, wọ́n sọ wọ́n dé èèyàn. Bẹ́ẹ̀ náà bá rin inú ìlànà yẹn dáa. Gbogbo tẹ́ ẹ bá ń ṣẹ̀yìn ọmọ wọn, tẹ́ ẹ bá fẹ́ kọ́ lọ́ọ̀ yọ yín kúrò nú ọmọ Alhaji Muyideen Bello, ẹ ṣiṣẹ́ tó dáa. Ẹ jẹ́ kí àyà ìkẹ́ lè mọ̀ pé ohun tí mò ń sọ ọ̀rọ̀ ńlá ni. Kí ni iṣẹ́ tí bàbá yín ṣe? Òun náà ni kí wọ́n ṣe wáàsí táwa yìí náà ń kẹ́kọ̀ọ́ lára wọn, tá sì ń kẹ́kọ̀ọ́ lára gbogbo irú yín náà bẹ́ẹ̀, torí gbogbo wa náà ló ń wùn ká dàbí irú gbogbo yín yìí. Kò wáyé kó jẹ́ ilẹ̀ máa wá jáde báyìí tẹ́ máa wá fèsì fún Ìmáàmù Ògbómọ̀ṣọ́. Tó bá já sí pé àwọn tí wọ́n ń bá Ìmáàmù Ògbómọ̀ṣọ́ dìtẹ̀, tí wọ́n ń bá wọn ṣọ̀tẹ̀, tó bá já sí pé ọ̀rẹ́ ẹ̀yin ni wọ́n, ìyẹn ò túmọ̀ sí pé kẹ́yìn ó wá jáde o ní táìmù tẹ́ wà yìí. Ìjáde yín tẹ́ ẹ ṣe jáde yẹn ó tàbùkù bá yín púpọ̀. Ìjáde tẹ́ ẹ jáde yẹn ó tàbùkù bá yín púpọ̀. Tẹ́ ẹ bá lọ wo gbogbo kọ́mẹ̀ntì, àwọn tí wọ́n ń kọ́mẹ̀ntì lábẹ́ fídíò tẹ́ ẹ ṣe, ẹ rí i pé wọ́n ń blame yín lóríṣiríṣi ọ̀nà ni pé kò yẹ kó jáde náà. Ọmọ Ògbómọ̀ṣọ́ wáàsí tí wọ́n ṣe wáàsí tó ní làákàyè ní náà. Kò wá yẹ kí Katibi pẹ̀lú bá a ṣe mọ̀ tẹ́ ẹ jẹ́ onímọ̀ tó, ẹlẹ́kọ̀ọ́ tó, kẹwàá máa wá jáde fèsì. Ẹ̀yin náà fúnra ara yín sọ nígbà tí bàbá ń bẹ láyé wípé bàbá sọ wípé àwọn ò fọwọ́ sí orin kíkọ tẹ́ ẹ̀ ń kọ. Ẹ sì promise bàbá náà pé ẹ ní í ṣe live, pé pọ́n wá pè é pé òde òkú o, òde ìkómọ kẹwàá máa gbé máìkì kẹ máa ṣe live. Ẹ sọ pé ẹ ní í ṣe, pé ìtẹ́ máa ṣe ni wípé kẹ máa ṣe rẹ́kọ̀dù bẹ́ẹ̀ tí ń ṣe yẹn, táwọn èèyàn sì ń gbádùn ẹ̀ lóòótọ́, ẹ̀ wá sí wà nú orin yìí. Àmọ́ tán bá fẹ́ pè yín síta gbangba, gbogbo wa náà la mọ̀ pé wá sílẹ̀ máa ń ṣe ní tó dẹ̀ dá púpọ̀. So ọ̀rọ̀ tí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ wá sọ, mi rò pé ó tàbùkù bá yín o. Ẹ̀yin lẹ gbé sí ara òdì, lẹ gbé sí ní ìtó dẹ̀ kù díẹ̀ káàtó tó wá tàbùkù bá yín pẹ̀lú pé kẹ́ ẹ jáde síta ní bí gbogbo wa ayé ṣe ń rí ní pé public figure, kẹ́ wá jáde síta, kẹ́ náà wá gbé máìkì àbí kẹ́ wá gbé kámẹ́rà síwájú, kẹ́ máa ní ẹ̀ fún Ìmáàmù Ògbómọ̀ṣọ́ lọ́sì. Ó tún wá débi wípé ìyí tí mo ṣe mú orin yìí wá ni wípé ẹ̀kọ́ tí mo ní kò sí ń bẹ̀ ni wípé odindi ìmáàmù gbogbo ìlú
lẹ fi ń wé kọ̀lọ̀kọ̀lọ̀. kọ̀lọ̀kọ̀lọ̀ yìí wá fẹ́ sọ̀rọ̀ ló bá fẹ́. olùsì ni ọ́ ìwọ ní sọkúsọ ń bẹ lẹ́nu rẹ̀ olùsì ni ọ́. àtẹ̀díyẹ bàbá wa Kátìbí ṣé tó bá jẹ́ ìmọ̀ọ́mù bàbá wa ìmọ̀ọ́mù gbogbo ìlú Ìlọrin Ṣéwù ni wọ́n ṣe wáàsí yẹn ṣe máa fún wọn lésì. tó bá jẹ́ bàbá wa ìmọ̀ọ́mù Ọ̀fà ni wọ́n ṣe wáàsí yẹn Ṣéwù lẹ máa fún lésì. àbí tó bá jẹ́ bàbá wa Fárúk Oníkíjìpá bàbá Ṣéwù ṣé ẹ máa wá fún wọn lésì. tá bá ń jà àbí tí ẹ bá láìkè èèyàn ìyẹn ò túmọ̀ sí pé kẹ́ ẹ jáde síta kẹ́ ẹ máa wá sọ tí ò yẹ kẹ́ ẹ sọ wá sílẹ̀ gbọ́. ó yẹ kẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ ti pe bàbá ni ní kọ̀rọ̀ pé bàbá ihun tí ẹ sọ yìí kò rí bẹ́ẹ̀ ẹ jọ sọ amicably ni public figure níyìn ẹ̀yin tí gbogbo ayé ń rí ẹ wá ń jáde irú ẹ̀ ó ti fi wọn irú èèyàn tẹ́ jẹ́nu so kọ́lọ́n kó jọ kó má jẹ́ ó bàjẹ́ fún ẹnì kankan wa. bàbá wa Kátìbí mo nígbàgbọ́ pé ẹ máa ṣàtúnṣe lórí ìtẹ́ ẹ ṣe yìí mo mọ̀ pé ẹ máa ṣàtúnṣe mo mọ̀ pé ẹ máa ṣàtúnṣe tó ṣúọ̀ fún mi pé ẹ ṣàtúnṣe lórí ọ̀rọ̀ yìí. bàbá wa ìmọ̀ọ́mù gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ Ọlọ́run ní jẹ́ kí ó bàjẹ́ fún yín ayé ò ní sọ yín ní ẹnu aburú. bákan náà gbogbo àwọn náà tá à ń fetí gbọ́ gbogbo àwọn fáǹsì ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ gbogbo àwọn fáǹsì Kátìbí ẹ̀yin gbogbo wa ẹ má jà bínú ẹ jẹ́ ká jẹ́ kọ́rọ̀ yìí ó tán síbẹ̀ tí mi ṣe máa ń sọ ẹ gbé mo máa ń sọ gbogbo gbà ẹ lè ráwọn pásítọ̀ kan máa wá jáde síta kan máa takora wọn àwa yìí náà ni. nísìn òun là ń júwe bẹ́ẹ̀ sì wá ṣe rí pé 40 ọjọ́ tá a jókòó yìí ò sínú sẹ̀ríà ọjọ́ 7 ò sí ń bẹ̀ ọjọ́ 3 ò sí ń bẹ̀. sí àdìsí kan tó ní a máa jẹun bí òkú. wọ́n yí olùsì ni ọ́. kò sí àdìsí kan tó ní a máa kó jọ ṣàdúrà òkú. ìwọ yí olùsì ni ọ́. kò sí àdìsí kan tó ní a máa ṣèjọ́ mẹ́ta. ìwọ yí olùsì ni ọ́. kò sí àdìsí kan tó ní a máa ṣèjọ́ mẹ́rin. ìwọ yí olùsì ni ọ́. kò sí àdìsí kan tó ní a máa ṣèjọ́ mẹ́jọ. ìwọ yí olùsì ni ọ́. kò sí àdìsí kan tó ní a máa ṣe 40 days. kò sí àdìsí kan tó ní a máa ṣe ọdún kan. ìwọ yí olùsì ni ọ́. remembrance ńkọ́. kò sí àdìsí tó ní a máa ṣe remembrance. ìwọ yí olùsì ni ọ́. èmi wá challenge rẹ má wulẹ̀ bú mi má sì wí nǹkan kan mú àdìsí ẹyọ kan wá tó ní a máa jòkó àdúrà fókù ká sì má jẹun bẹ́ẹ̀. ìwọ yí olùsì ni ọ́. ìwọ ní sọkúsọ ń bẹ lẹ́nu rẹ̀ olùsì ni ọ́. mú ayé alukur'an kan wá tó ní a máa jòkó àdúrà fókù ká sì má jẹun bẹ́ẹ̀ sì mú èyí tó sọ pé ká má ṣèjọ́ mẹ́jọ ká má ṣogójì ọjọ́ ká má ṣe gbogbo ẹ̀. ẹ sọ fún gbogbo ẹni tó bá gbé góòlù sẹ́nu ẹni kó rọra sọ̀rọ̀ torí pé góòlù ẹnu rẹ ó fẹ́ bọ́lẹ̀ o. olùsì ni yín olùsì ni yín ìwọ yí olùsì ni ọ́. ìwọ ní sọkúsọ ń bẹ lẹ́nu rẹ̀ olùsì ni ọ́. ìjọ wo la fẹ́ sinmi gbogbo wàhálà yìí Ọlọ́run níjó bàjẹ́ fẹ́ ní kankan wa. bàbá ṣe kútúbà wọ́n ṣe wáàsí wọ́n dẹ̀ fún gbogbo kódà wáàsí tó yẹ kí wọ́n ṣe fún yín náà ni wọ́n ṣe yẹn. ẹ̀yin lẹ́ wàá wò pé ibo lèmi náà bìlọ́ǹgì sí. bàbá nínú kútúbà wọn sọ pé èyí tó bá wọn wíwà ń bẹ̀ náà wọn náà ń jẹ òjòkújòkú pé ṣe káwọn stop ẹ̀. bàbá Kátìbí etí tó dá ló yẹ kẹ́ ẹ fi gbọ́ wáàsí yẹn kò yẹ kó jẹ́ pé etí àbùkù lẹ fi gbọ́ etí àbùkù lẹ fi gbọ́ torí pé táwọn ò bá tètè jáde sí nìsín torí pé àwa súnmọ́ amọ̀ yín àfáǹsì yín la jẹ́ tá a dẹ̀ súnmọ́ yín gbogbo wáàsí yín lèmi máa ń gbọ́ tí máa ń tẹ̀lé kódà àwọn orin yín míì tí máa rí pé máa ń kọ́ kalẹ̀ láti fi ṣe wáàsí àbí láti fi kọ́ wọn ọmọ lẹ́kọ̀ọ́ tí n bá fẹ́ kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ nínú class ṣó wá yẹ kó jẹ́ ẹ̀yin yẹn lẹ́ẹ̀ máa wá jáde ó kù díẹ̀ ká tó sà Ọlọ́run níjó bàjẹ́ fẹ́ ní kankan wa Ọlọ́run níjó dàrú. bàbá àpọ́nlé ànábì kò ní bàjẹ́ fún yín bàbá wa ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ Ọlọ́run níjó burú fún yín gbogbo alápapọ̀ àti fáǹsì ọ̀tún àti fáǹsì òsì ẹ jẹ́ àfọwọ́wọ́nú ẹ má jẹ́ àsọ nǹkan kan lé lórí Ọlọ́run níjó bàjẹ́ fẹ́ ní kankan wa salamu alaikum. bí n tí mo sọ bọ́ bá dùn mọ́ nínú máa rún mọ́ra bí ò bá sì dùn mọ́ nínú lọ́rẹ̀ẹ́ kú lọ́rẹ̀ẹ́ kó sódò kọ̀ parẹ́.